gbàdúrà wa ọba ayé gbà tá a wólẹ̀ fún ọ gbogbo wa ń kígbe ní ìrẹ̀lẹ̀ à ń bẹ̀bẹ̀ fún àánú tiwa lẹ́bi tirẹ̀ lánú má ṣe lè wá padà ṣùgbọ́n gbọgbé wa ní tẹ̀rẹ̀ àdúrà wa lọ́wọ́ Olúwa kó súre fún ọ lọ rí àánú gbà lọ débi ògo a ó yan Ọlọ́run Jésù Olúwa wa àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo mú wá ní àárọ̀ yìí mo pè ní ènìyàn búburú. Ènìyàn búburú. Mo wà lórí ìwé orin Dáfídì orí kìíní Psalm 1. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn èèyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ìyẹn ni wípé ẹnikẹ́ni tí ó bá ti ń bá àwọn èèyàn búburú ṣe, ìbùkún ò ní jẹ́ titi ẹ̀. Ó ní ìbùkún lẹ́ni tí ò ti bá àwọn èèyàn búburú tí ò bá ṣe. Ó ní irú èèyàn bẹ́ẹ̀, ó ní yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso jáde ní àkókò rẹ̀. Ohunkóhun tó bá máa ṣe ló máa ṣe déédéé. O sí láàrin àwọn ọlọ́tẹ̀, àwọn tí ń ba tẹni jẹ́, àwọn tí ń da ìjọrú, tí ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí ń sọ ọ̀rọ̀ èké, tí ń gbowó ẹ̀yìn, tí ń fi ọ̀rọ̀ ṣe idà ló ń pani. Tó bá ti sí ńbẹ̀, ó máa dàbí igi tá a gbìn sí etí ipa odò tí ń so èso ní àkókò rẹ̀. Ó ní ewé wa kì yóò rẹ̀ dànù. Ohunkóhun tá bá sì ṣe yóò mọ̀ ṣe déédéé. Kí ló wá sọ? Ó ní àwọn èèyàn búburú kò rí bẹ́ẹ̀ o. Wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Èèyàn búburú. Abatẹnijẹ́. Wọ́n dàbí ìyàngbò. Kò sóhun tọ́mọ tó máa ní láárí. Bíbélì sọ wípé ilẹ̀ gbígbẹ ni ọlọ́tẹ̀ máa ń gbé. Ó ní nítorí àwọn èèyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ ni àwọn èèyàn kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. Ènìyàn búburú, ẹ kọ ẹ̀ṣẹ̀ yín sílẹ̀. Bíbélì sọ pé ẹ sọ fún èèyàn búburú pé yóò burú fún torí pé yóò jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀. Èèyàn búburú, má pẹ̀lú èèyàn búburú. Yẹra fún èèyàn búburú. Ìwọ tó wá jẹ́ èèyàn búburú, yọ̀ǹda rẹ̀ padà sí Kristi. Ní ìwà rere, èèyàn búburú àwọn náà bá tèèyàn jẹ́, afẹnubà tèèyàn jẹ́, wọn ń wá ire ẹlòmíràn. Ìṣubú ìná máa ń wá, á sọ̀rọ̀ ẹlòmíràn lẹ́yìn, wọ́n á fi ẹlòmíràn sùn nígbà tí kò ṣẹ̀. Àwọn jẹ́ ọ̀tá Ọlọ́run. Bẹ́ẹ̀ ni èèyàn búburú kì yóò dìde dúró ní àwùjọ àwọn olódodo. Ó ní ẹ sọ fún pé ó máa burú fún nítorí èrè iṣẹ́ ọwọ́ rẹ̀ ló máa jẹ. Ohun tó fi wọ̀n fún ẹlòmíràn la máa fi wọ̀n fún. Lórúkọ Jésù a ò ní ṣe lásán. Mo gbàdúrà a ó jọ rí àánú gbà. Ọwọ́ Ọlọ́run kó wà lára wa. A ó jọ yin Ọlọ́run. Ẹ já máa pàdé lórí YouTube DPPM orí ọ̀fẹ́. Ẹ já máa pàdé lórí Facebook Akindele Doris JP tàbí Grace Bible School. Á dára fún mi, á dára fún ìwọ náà. Ayọ̀ ni o.